pé Olubadan ti gbadé ayẹyẹ ti wáyé ó ti lọ ṣùgbọ́n tá a bá rohun tó kù díẹ̀ káàtó ó yẹ ká lè bára wa ní gbólóhùn lórí ẹ̀. Ọlọ́run nìkan lọ́ba tó ṣe déédéé gbogbo wa ní sí ọwọ́ wa yín jẹ́. Ọ̀rọ̀ ìmọ̀ràn lórí ewì èyí fẹ́ dálé lórí ẹ jẹ́ ká dìjọ sọ̀rọ̀ mọ̀ràn ní ráńpẹ́. Ẹni tó bá wá fẹ́ bú wa lórí orí ewì ìmọ̀ràn wàhálà tí wọ́n nù ọ̀dọ̀wọ́ wọn. Irú wa ò gbọ́dọ̀ wà láyé kóhun gbogbo sì máa bàjẹ́ ńlá ṣe ń ké bòsí tó. Bí n bá pe Alhaji Taye Currency ṣàkíyèsí àwọn kan lè wí pé àbínú ọmọ ológo ni àwọn dìndìnrín déròbó ta lẹni tọ́lọ́hun ò ṣe fún ta lẹni tó gbégbá tọrọ jẹ àbẹ́ ẹ̀gbọ́n nínú gbólóhùn àwọn ènìyàn tí wọ́n ń pé kíkú bá ń sì ọ́ wálẹ̀. Àwọn ìgbìmọ̀ fẹ́tò ayẹyẹ lèmi kọ́kọ́ fẹ́ bá lẹ́jọ́ ní tiwọn. Ohun ọ̀tẹ̀ bá ti wọ̀ tàbí ṣùgbọ́n kan ò sí irú ètò bẹ́ẹ̀ ó padà mórí sánpọ́n. Ohun tẹ́ ẹ finú bíbí ṣe ẹ mọ̀ pé Ìbàdàn náà lẹ́ padà sọ lórúkọ ni. Ìgbà tó bá yá wọn á máa mọ́rọ̀ ọ̀hún ṣàkàwé wípé sọ̀rántí ohun tó ṣẹlẹ̀ nígboro Olubadan. Àwọn wo gan ni ìgbìmọ̀ fẹ́tò ayẹyẹ? Ẹgbẹ́ tó ńlá kalẹ̀ ẹ ṣàwárí àwọn apèdè tó mọ́yán lórí. Níbi irú ayẹyẹ báwọn ṣé kò yẹ kárẹ́ni tó máa kí ọba ní. Àwọn onírárà, ìjálá, akéwì, oníwákà, àwọn onídàádàkú àdáńkọ́, àwọn tó lè kí ọba aládé bíi kí sánmọ̀ ó jìn. Àwọn akí ọba, wọ́n á kí Bọ́lá Tinubu, wọ́n á sì kí Ṣèyí Mákindé. Gbogbo lọ́balọ́ba tó wà níbẹ̀ gan ni wọ́n á gbé lárugẹ. Gbogbo wọn ni wọ́n máa ń pè láwùjọ títí tó fi dórí àwọn oníjó òbílẹ̀. Ayẹyẹ tó fi tó bá òun ẹ̀sìn pọ̀ olórin kan ṣoṣo. Tó jẹ́ pé Ìbàdàn gangan làwọn olórin àsìkò yìí kú sí. 80% olórin àsìkò yìí Ìbàdàn ní gbogbo wọn. Sẹ́ńwẹ́lẹ́, fújì, àpàlà, òǹjùjú, olórin ẹ̀mí gbogbo wọn ni wà níbàdàn. Káṣe ẹ̀wá lólórin kan ṣoṣo lẹ́pẹ̀. Ìjọ yẹ kẹ́ ẹ tún wá tọ̀tẹ̀ bọ́ nínú. Ọ̀rọ̀ tẹ́ ẹ ṣe bí yóò bí àgbò funfun, ewúrẹ́ dúdú ló bí ojú dápò. Ohun tẹ́ ẹ rò pé ẹ fẹ́ fi wáyì ẹ̀tẹ́ lọ́bádé, mo rò pé ó yẹ kí kówó ti kọ́gbọ́n díẹ̀ nínú ìṣẹ̀lẹ̀. Alhaji Taye Currency bó ṣe wá jẹ́ pẹ̀yìn nìkan ṣoṣo ní ẹ sì pèlé léré. Eborin ọgbọ́n tó ní làákàyè láwùjọ ló yẹ kẹ́ ẹ kọ́. Ẹ wá ń dárin òkú níjọ́ ìgbéyàwó ẹ̀ ń kọrin kánífà níbi ìwúyè. Ẹ̀yin tẹ́tí kọrin ọgbọ́n tẹ́tí kọrin tó ní làákàyè nínú. Kí ló ṣe tẹ wá fàyè gbà wọn onímọ̀ràn sọnù tí wọ́n fi yín gbojú bí? Ẹni wọ́n bá fún nímọ̀ràn pé kó tọwọ́ bọ́ná ó yẹ kẹ́ni ọ̀hún ronú rẹ̀ nígbà méjì. Orin tó dáa tẹ́ ẹ fi bẹ̀rẹ̀ orin aráyé ọ̀sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́. Wèrè la fi ń wo wèrè náà lọ́mọ ẹ̀dárí gbámú ni mo fi ń pariwo pé kẹ́ ẹ tó kọrin ọ̀tẹ̀ níbì kan ẹ jẹ́ ronú tó máa bá yọ. Ẹni ọ̀bà gbórin yín láti ìpìlẹ̀ kò lè mọ̀ pé ẹ ti kí àwọn èèyàn sẹ́yìn. Èèyàn mẹ́ta ní ń bẹ tó lódùmarè dá. Sọ̀rọ̀sọ̀rọ̀, gbọ́rọ̀gbọ́rọ̀, àtẹni tí ń sọ̀rọ̀ ẹnu ọmọ ẹ̀dá tí ń wí. Ìdínú tó fi yẹ kẹ́ ẹ rọra máa ṣe. Àṣìṣe èèyàn lọ́mọ ẹ̀dá máa ń dìmú ibi tẹ́ ẹ ti ṣe rere wọn ò ní sọ̀rọ̀ lórí ẹ̀. Bí wọ́n bá rán ni níṣẹ́ ẹrú èèyàn sì fi tọmọ jẹ. Bí wọ́n bá ní ẹ kọrin ọ̀tẹ̀bù lágbájá ó yẹ kẹ́ ẹ lè gbé yẹ̀ wò. Èèyàn tó ti lórúkọ náà làbùkù máa ń wá ká. Ó yẹ ẹ wí fún mi tàwa láráyé pariwo rẹ̀ nígboro kókú lọ́pọlọ. Àwọn tí wọ́n ní ẹ kọrin ọ̀tẹ̀ níbi ètò ìgbádé ìjáráyé bú wọn bíi tiyín ẹ fún mi lálàyé ọ̀rọ̀. Ọ̀sẹ́ni tó ní ẹ má fi wèrè wo wèrè. Ẹ̀bà jẹ́ kí Tinubu, Mákindé, Olubadan àti gbogbo ọba tí ń bẹ níbẹ̀ kúrò lójú táyé. Bọ́ba ti wá kẹ̀yìn àtàwọn ọmọ ìgboro ẹlẹ́jọ́ mọ́ síwín lọ. Ṣùgbọ́n mo láyà mo lè sọ̀rọ̀ lójú lágbájá, mo lè sọ̀rọ̀ lójú tàmẹ̀dò. Ẹ wo bó ti sọ yín dẹni ayé kàn lábùkù. Ẹ̀yin tẹ́ ti ń ṣeré fónílé, tẹ́ ń ṣe fàlejò, tẹ́ ń ṣe fáralé fárá oko. Nínú ilé ti yín gangan, eré wá bẹ́ẹ̀dùn lé ọ̀dọ́lẹ̀, ìjìnlá káwo mọ́nà ọ̀dọ́gbẹ̀rì. Alhaji Taye Currency tó bá dọjọ́ míì dẹ́ẹ̀dẹ̀ mìràwọ̀. Àwọn títí wọ́n ti jóná, ẹ má ṣe gbà wọ́n láyè láti kóná mọ́ ti yín lábẹ́ apẹ́. Tó bá wá ṣe pé fẹnu yín lẹ fi ṣe bẹ́ẹ̀ ni ìbá dáa kẹ́ ẹ mọ́wọ́ rẹ̀ bọ́lẹ̀ bẹ́ẹ̀. Gbogbo ẹni inú bá bí nìbàdàn nílẹ̀ Yorùbá tó bá ti joyè dewé dàgbà tẹrú tọmọ takọtabo tónílé tàlejò tí wọ́n bá ń bínú nítorí orin Alhaji Taye ẹ mọ́wọ́ wọnú ẹ forí jìn ẹnìkan ọkọjá àṣìṣe àyàfolúwa
abẹ́ ti gbọ́mọ lọ́wọ́ ọmọ sì ti sọ abẹ́.